Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. O ti ní masters, o náà ti ń ṣiṣẹ́. Ṣé rí kọ́lọ̀ ṣàfún wa láwọn ọmọ wa tọ́ ni. Tọ́lọ́run bá ti ràn wá lọ, àdúrà tí ká máa gbà nìyẹn. Ọ̀rọ̀ ọkùnrin kan kinní kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọlọ́run á rí wàhálà yín á rí pé condition yìí ò wù yín. Tó ti yé yín báyìí. Mo sọ fún àwọn ọmọ mi tí n bá lè dúró láti gbà yẹn ṣé mi rèéyàn pè mí àbí mi rèéyàn fẹ́ mi ní bọ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí tí má ti lọ rọ́kùnrin kan mú láti gbà yẹn mi ò ní lè tọ́jú yín náà mi ní lè fèsì yín. tó ti yẹ yín so àwọn ọmọ tó lọ́n dẹ̀ fún mi àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ni ọlọ́run dẹ̀ wọ́n yọ mí lẹ́nu wọn dẹ̀dà mí láàmú tó fi dé tọ́lọ́run fi gbá mi mú wọn dé ibi àṣeyọrí wọn. Ìgbà mi ọlọ́run máa gbọ́kùnrin tó dá sí yín ìgbà mi ọlọ́run máa gbọ́kùnrin tó dá sí yín ẹ̀ bá bímọ fọ́ọ̀tì á tún máa bá yín tọ́ wọn. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o. ó ti yín bẹ́yẹn so tóbìnrin bá tọ́lọ́run bá ọlọ́run àti rí condition yín pé yes. Bàbá yẹn tó bá gbé London tó bá gbé rọ mo pa aṣọ pé rọ ni mo pa bàbá yẹn obìnrin ó fẹ́ wúmọ̀ yẹn wọ́n pàdé wọ́n fẹ́ra wọn wọ́n bímọ ọmọ kan ni bàbá yẹn bí ló bí fún bàbá yẹn létà ó jọ ọmọ yẹn lẹ̀ ó lọ ó padà sí Nàìjà bàbá yẹn ò rí mọ́ ọmọ yẹn wá sí dàgbà bàbá yẹn ló máa fọṣọ skul ọmọ yẹn bàbá yẹn ló máa gbọ́ ọmọ yẹn lọ skul bàbá yẹn ló máa ṣe gbẹ àṣé bàbá kọ́ ló lọ́mọ. Bàbá yìí going to 80. Wọ́n fẹ́ gbà wọ́n máa fẹ́ gbọ́ ọmọ yẹn lọ́wọ́ bàbá yẹn. Ìyá ìṣe wa padà wọ́n wá bàbá yẹn kàn. Ó wá sọ fún ọmọ yẹn pé bàbá yẹn kọ́ lòun bí fún un. Pé bàbá yẹn dẹ̀ mọ̀ pé ó kọ́ lòun bí fún. Pé lágbájá báyìí lòun bí fún. Bàbá yẹn ní what? Bàbá tó ti dàgbà. Ọmọ yẹn láti sọ fún bàbá yẹn pé nǹkan tí ìyàwó sọ yẹn pé rubbish ni. That is it. Even according to the law, ẹ má jẹ́ kí n tàn yín. Tó bá ṣe kéèsì yẹn bàbá yẹn ló lọ mọ. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Bàbá ló lọ mọ. Bàbá yẹn gbọ́ pé by this age bó ṣe wá ń sọ̀rọ̀ ilé ìfún mi pé lágbájá ẹ tó dẹ̀ ń sọ yẹn bàbá yẹn mọ̀ kó máa lọ ń jidó. Ẹ káwọn ọkùnrin gbà mí tóbìnrin bá ń ṣe a máa mọ̀. Bẹ́ẹ̀ sure. Ó máa parọ́ oríṣiríṣi fún máa parọ́ oríṣiríṣi máa parọ́ bàbá yẹn kọ́ jẹ́ ọkàn tó wà á dùn ọkì ńgbà yẹn ni. Ọmọ kan yẹn ni bàbá yẹn náà nọ́ọ̀sì títí tó fi dàgbà. Ọmọ yẹn sọ pé náà kó òun mọ àbá kọ̀ọ̀kan rí o. Ọmọ yẹn ní no ìyá yẹn fẹ́ wá mú lọ sọ bàbá ní láyéláyé òun ò lọ́bì kankan ló tóun bá tún rẹ́sì ìyá yẹn bíbá òun máa pa ni. Àgà fún ọmọ yẹn àgà fún. Ṣé àpò kéde ẹ̀sọ́ ṣẹlẹ̀ lórí Yọmí last week? Woman kan wá ẹni tó wà nílùú òyìnbó àṣọ olóró. Bristol ló ti ṣẹlẹ̀ ní London bíbá Bristol. Ṣẹgbọ́. Ní last week torí Yọmí yẹn ó wà yẹn kò tí dàgbà fún. Ìtọ́bìnrin dálẹ̀ ló pọ̀ jù. Èèyàn fún lóyún ó mọ̀ pé èèyàn ló fọ́ lóṣù fẹ́ni tó lóyún ó lóun ò gbóyún ó kọ̀. Ó jẹ́ ń bì fẹ́ yẹn lòmíì ló wá gbọ́dọ̀ fún yẹn pé yẹn ló lóyún. Ìyẹn jẹ́ bá kí n síyàn lọ́wọ́. Ìyẹn gbà àgbà tí ẹ̀ wá gbà ó fẹ́ bí ìyàwó ọjọ́ ń gbélé ọkọ àti ìyàwó. Ó dàbí ipò ọmọ kan tó lọ́wọ́ wọn náà nìyẹn. Ó ní olè wá jà nínú ilé wọn jọ náà. Ọmọ kó lè ti wà nínú ilé tọkọ bá ti débẹ̀ máa lọ kí láńlọ́ọ̀dù. Kọ́kọ́ wọlé ni ó fẹ́ lọ kílá bàbá bá gbàkàwọ́ kàṣáwọn lè ti sápamọ́ tí yẹn ti fẹ́ wọlé sẹ́gbẹ̀ẹ́ kan. Ó kọ́ ló bàbá lórí ìjókòó kọ́ dọ̀bálẹ̀ kí bàbá ni. Nígbà tó máa kọ́fí pé wọ́n kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ ó fẹ́ báwọn olè ẹjọ́ fẹ́ yọ ó gbé ṣíà ọdún làmá olè báwọn ṣe dàbọn bò nìyẹn. Onígbọ̀n tó fún tó yọ láàárẹ̀ kò tiẹ̀ kú onígbọ̀n yẹn fẹ́ tó màmá ọmọ yẹn ní tó bá tó 15 àti 14 ó wá ìgbọ̀n yẹn wá ṣe dédé pé kò lè rìn mọ́ ó ti ṣe spinal cord tiẹ̀ léṣe. Ọdún gbogbo tó ti ń tọ́jú ẹ̀ yẹn pé ọmọ yẹn náà gẹ̀yẹn dó ta àwọn ṣó ti yé yín o tó fi iṣẹ́ àtọ́jú ẹ̀bùn táwọn tó yẹ títí kó lo bí ohun oṣù mẹ́fà bí kan ó lo oṣù méje bí kan tí tó fi wá padà wálé wá jókòó sórí ṣíà ẹsẹ̀ ní pé ẹsẹ̀ yẹn di pé táwọn wá ń gbé jókòó ọmọ yẹn wá wò pé ṣé màmá gba jókòó tẹ́lẹ̀ ní kò sí nǹkan kan mọ́ ọmọ yẹn wá lọ ó fọ mọ́lẹ̀ fúyà ọ̀pọ̀ ọmọ wọn ni owó jẹ́ mọ̀ kókò ṣe ọmọ wọn yẹn wá ń tọ́jú ọmọ yẹn àtọmọ ẹ̀ ẹni tó wá fún lóyún àmọ́ tó wá ṣẹlẹ̀ nílò òyìnbó bí olóbó kò rọmọ bí láyé bàjẹ́ ló bá pè lọ́wọ́ kọ́ pè lórí aago pé báwo ni kankan ó kì í kankan ó ní ọmọ kọ ṣé kó tó fóònù ti ṣẹ́yún ni ló bá lọ́mọ wà. ọmọ ọkọ fóònù fún 13,000. Wèrè alátẹnujẹ alátẹnujẹ. 13,000 naira. Orí ọbí bèrè pé ṣé ó máa ń fún lówó ó ní àgbẹ̀ tó máa kọ́ fún. Ókè Nàìjíríà ni.
Nàìjíríà ló ti ṣẹlẹ̀. Ó ní ó sẹ́ǹdì owó sóhun pé fóun owó pàtó máa fóun lówó yẹn ṣàyẹ̀wò ní ẹlẹ́kẹ̀ẹ́ tó máa fóun lówó pé òun ò ní àkáǹtì. Ọ̀nà sọ pé 15,000 náà fún. Adàfẹ́ni yẹn tẹ̀ òun náà gbọ́ kiri Ọgbọ́n ṣòro. ẹ̀ tó máa tún wá fún ní owó tó máa gba fi sínú àkáǹtì ẹ̀ kẹ́ni yẹn tó ní òun ṣẹ́wó nǹkan kò yẹn náà tún yọ owó ń bẹ̀ ò ti yẹ yóò dàpẹ́lẹ́ kejì rẹ̀ fún 30,000 kọ́ ni. 20,000 ẹlẹ́ẹ̀kejì. Adàfún yín adàfẹ́ni ẹni ẹ̀ tẹ̀ wá ń bẹ̀. Ó dà pé bàbá yẹn wá sí Nàìjà ń sìn fún wa gbọmọ. Ó wá ń tẹ́tì gẹ̀ yẹn gẹ̀ yẹn fẹ́ lọ́jọ́ mọ́ gbọ́dọ̀ yá yẹn pé màmá ẹ jẹ́ kí ọmọ yìí kó wá bẹ̀ mí ní ó ti fọ́kọ̀ mí ò ti bímọ bí mẹ́ta bí mẹ́rin síbẹ̀. Ó fi ọ̀gá ìbọ̀bọ̀ ọtí bí yẹn sílẹ̀ àti yẹ ẹ jẹ́ kó ọmọ yìí máa bẹ̀ mí náà ṣeré ẹ jẹ́ kó wá mọlé mi nǹkan ọ̀kan yẹn náà kọ́ fúrabá kan yẹn ní pé ó ti àwọn ògbà ẹ sọ fún ọ ní sukùl máyẹ̀ kó wá mú o nǹkan ọ̀kan ó ṣàwọn gbogbo ọ̀nà láti. Wọ́n ló ti bímọ 4 síbòmí. Ọmọ mẹ́rin ló fi síbòmí 4 ìkà. Ó yẹ kán fi ẹ̀yìn wúmà yẹn kán fi tàgbà ni kán wá rọ̀bọ̀ kán rọ̀ ìbọn fún un. Ó àwọn bá wọ́ ó yẹ kán rọ̀bọ̀ fún un ẹ mọ̀ ìdí tó fi máa rọ̀bọ̀ fún un ẹ mọ̀ dí ni. Ẹ sọ̀rọ̀ yín tán mi ṣeré o. Ó ní àwọn ò ní parọ́ o màmá yìí ga o olóore mi ni aláàánú mi ni. Oore kí náà ṣe fún un. Ẹjọ́ ọmọ òun ó ṣe gbá ìyá tó da ni ìyá yìí olóore aláàánú òun bẹ́ẹ̀ nínú bí mi. Máa jẹ́wọ́ torí kíní kan àlùkìámọ̀ máa jẹ́wọ́ lẹ́tọ́ àwọn ó ṣàlùsọ sùn kátàkátà ó lè máa ní pé ọmọkùnrin yẹn dà kó lè débi kó ti lọ fọlọ́pàá mú ìyá yẹn. Tó kọ́ fẹ́ gbọ́ ọmọ ó ti lọ fọlọ́pàá orí ẹ̀ fi ní pé kọ́níkọ̀ wọ́n yẹ kó máa bọ̀ kọ́níkọ́ kó máa bọ̀ pàpà gbọ́mọ pé kíkẹ́ ẹ̀ máa wọ̀ rí pé ṣùgbọ́n ọmọdé wá ní ẹ ó ṣàṣàlù tó fẹ́ kí ọmọ yẹn máa wò òun ìbọdé máa ní pé lọ́rọ̀ kan ọmọdé yìí ó lè wá wò rárá níbi tó kọ́ máa sọ́dọ̀ ẹ̀ ó tẹ̀lé lọ́dọ̀ ẹ̀ rárá gbàgbé pátápátá mẹ́rin yẹn àyọ̀ǹda yẹn fún ọmọ tiẹ̀ eléyìí àwọn ló lọ́mọ àtọ́mú ẹ̀ àwọn ló lọ́mọ jẹ́ kó máa gbé nǹkan wọn lọ àwọn ló lọ́mọ orí ẹ̀mí ní ṣe ti bí yẹn oníkọ́ yẹ kó máa bọ̀ tó yẹ pọ́lẹ̀ ìbàdàn rẹ̀ wò nílùú òyìnbó kó máa bọ̀ mi padà rọ́rọ̀ yẹn mi padà mi mọ̀ bọ́sọ́ wá padà tẹ̀lé ọ̀rọ̀ yẹn lọ mi rí wẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn wà. Ẹ ṣe gan ni ṣe rí ẹ jẹ́ kí n sọ wọn kan fún wa. The woman is very wicked. Ṣe rí àwọn tó wicked ìjọbìnrin yẹn lọ́nà sì wà láàrin àwa táwa ń bí o. Bẹ́ẹ̀ ni o. Ó yẹ yín. Torí torí mo máa sọ òótọ́ fún wa mo ń bọ̀ mà. Ṣe rí àwọn ọ̀kà kan wà tá a máa ń ṣe tẹ́ pé torí pé láòdẹ̀ àbí àṣírí tiwa ò tú síta báyìí a máa ṣe bí ẹni pé sèǹtì ni wá bí ẹni pé yẹn dáadáa ni wá. Gbogbo àwọn táwa ń bì kò sẹ́ni tábí ẹ̀ mọ́ arẹ́ lómi tó gbọ́ ọmọ àlè fọkọ míì náà tó ti yé yín tó gbé ọmọ àlè tó gbóyún àlè tó ti gbé yín tó gbóyún àlè tó gbé fọkọ nírú àwọn obìnrin báyìí. Ṣe rí àwa rò pé òun òkè nígbà tí wọ́n wá sọ pé olóore ẹ̀jẹ̀ oore kí náà ṣe ná oore pé o lọ gbọ́mọ ẹ jẹ́ ká wà pé ọmọ ìyá yẹn tiẹ̀ tó tiẹ̀ pàdé ẹ̀ rí ẹ̀jọ̀ ṣó pọ́sibì sáyọ̀ká kẹ́ ẹ lọ gbọ́mọ wá ń bì kan kẹ́ ẹ bímọ ń sìn kẹ́ ẹ yọ nídìí yín kẹ́ ẹ wá gbé wá fẹ́mi pé kí n mọ bá yín tọ́jú ẹ̀ ẹ dákun kí ni ìpàdé. olóore ni màmá dá o. Màmá ẹ̀ wo oore kí ni ná ọ̀rọ̀ tó ń rùn ọmọ ọlọ́mọ tó mọ̀ pé ní ẹ̀kọ́ ló lóyún ó wá lọ gbé ó wá lọ gbọ́mọ yẹn ó lọ gbọ́mọ ọlọ́mọ fẹ́ni ìyá ìyá oníyàwó à ń tọ́jú ọmọ ọlọ́mọ láti jọ ẹ̀. ó wá gbọ́mọ ẹ ti ní pọ́blẹ́mù ó wàá gba kámúwẹ́ kájọ máa fẹ́ra yín lọ bẹ́ẹ̀ kó o tiẹ̀ wá kó wá ṣe fi wo wàhálà ọmọ tán bẹ́ẹ̀ tọ́ ń bẹ̀ ìwà fi yẹn ṣe wá tún sọ pé ọmọ èèyàn kan á ní olórí o wọ́n bẹ́ẹ̀ tọ́ ọmọ nígbà tí wọ́n kú tó ti bímọ mẹ́rin síbòmíì fẹ́ wá gbọ́mọ ọlọ́mọ tó gbé fún wọn tọ́ ṣáàrí pé ó lè lẹ́ni yẹn kó lè ó lè gidi nìyẹn ó lè jàgùdà gidi ìyẹn lè pààyàn. tó ti yé wa tó ẹ jọ àwa tá a bá ń nukun ojú èèyàn kan jẹ́ ká nu tọ̀dọ̀ wa náà o ẹ jẹ́ ká nu tọ̀dọ̀ wa o ní àwọn àti fẹ́ round up náà ní 10:30 la máa round up mo fẹ́ ka àwọn tó kù létí wọn ti sọ̀rọ̀ kan lè sọ̀rọ̀ ẹ jẹ́ ká padà síbi tọ́pìkì wa tá a ti ń bọ̀ nípa ọ̀rọ̀ kí náà ti ń pè ìyàwó ọ̀kọlọmọ ni mo tún fẹ́ padà sí
ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ lára story yẹn àti sọ story yẹn jẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo àwọn tá a bá fẹ́ ọkọ tá a bá fẹ́ fọkọ míì tó bá ti jẹ́ pé ọmọ ọlọ́mọ tó fẹ́ kó fún wa ń bẹ̀ tó bá ti jẹ́ pé a ti rí traces pé ìyá náà fi jẹ̀yọ ọmọ yìí ẹ má gbọ́ ọmọ lọ́mọ o ẹ jẹ́ kí lè kó jẹ́kọ̀ fún wa o ẹ jẹ́ kó jẹ́kọ̀ fún wa o tí ọkùnrin kan bá dẹ̀ ṣe mọ̀ wàhálà yẹn gan mi ò mọ táǹtì yẹn wá débẹ̀ ọlọ́mọ mẹ́rin ìwọ tó ti bí kankan rí wàhálà ayérayé ni kí ló tẹ́rí sírú wàhálà yẹn sí mo sọ kínní kan bílẹ̀ kan tó bá ti jẹ́ ọlọ́mọ géńdé bíi tèmi báyìí wá ọlọ́mọ géńdé bíi tiẹ̀ tó máa fẹ́ ni o mò ń sọ ilé ìfẹ́ wà tá bá yẹ pé bóyá jẹ́ single mother àbá fẹ́ rí màá rí sórí wọ́n ní ìrahun ló máa ń ráhun he o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá abilẹ̀ sọ lẹ́ẹ̀kan ó wà ní diaspora. máa la ọ̀rọ̀ yìí jẹ́ máa ẹ máa ṣàwọn single father náà. àti single father náà single father ẹgbẹ́ ẹ ni kò fẹ́ má lọ yàn kan níbi tágbọ̀n ti gbé ga wo level ẹ̀ síra wọn dáadáa ṣé mo sọ kíní kan fún wa lẹ́ẹ̀kan téèyàn bá wọ mọ́tò tàbá wọ mọ́tò bá ń yà mú ń lọ Ìbàdàn mú ń lọ Ìbàdàn mọ́tò bá dé Ṣàgámù ó máa dúró àwọn ará Ṣàgámù àsọ tí mọ́tò bá dé Ìjẹ̀bú Òde á dúró àwọn ará Ìjẹ̀bú Òde máa sọ tó bá kú òun bẹ́ẹ̀ ó ń lọ Ìbàdàn jọ ìwọ tó mọ̀ pé Ìbàdàn ló ń lọ kí ló sọ ní Ṣàgámù fún kí ló sọ ní Ìjẹ̀bú Òde fún bẹ́ẹ̀ lọ́rọ̀ relationship rí tó bá ń pèrò Ìjẹ̀bú tó bá ń sọ pé bus stop Ìjẹ̀bú wà o Ṣàgámù wà o Ìpẹ́rù wà o kí ló tó o bá ti ń ṣe ibi tó ń lọ má sọ̀kalẹ̀ rárá kò sẹ́ni tí ò kí ń rádánwò pé ẹni tí mo fẹ́ yìí ó máa ti máa ráwọn ọwọ́ tó wàá ti máa ráwọn kinní yẹn pé mo máa ní problem pẹ̀lú ẹni tí mo fẹ́ fẹ́ yìí wàá ti máa rí ìyá wa ń bolẹ̀ wà látàárọ̀ ṣe wà dáadáa ṣùgbọ́n torí pé àwọn obìnrin a máa ń desperate gan ọ̀bọ̀n yẹn fine ọ̀bọ̀n yẹn handsome ọ̀bọ̀n yẹn cute ọ̀bọ̀n yẹn ṣe gbá ọ̀bọ̀n yẹn lówó lọ́wọ́ òun la fi máa lọ ń kóra wa sí wàhálà ayérayé yes o that red flag níbi tí wọ́n ti fẹ́ wà wá lọ sẹ̀rù kalẹ̀ ńbẹ̀ àwa di pé wọ́n wà wá rí àdánwò fẹ́ ìdààmú fẹ́ ẹ̀ mọ́ àwọn kan pè ní ìdààmú fẹ́ àwọn àgbà kò fẹ́ ọkùnrin ìwà nífẹ̀ẹ́ lọ́kàn balẹ̀ wà máa dààmú láàárọ̀ dààmú irú ẹ̀ ń tọrọ àǹtí báyìí nígbà téèyàn kọ ọmọ mẹ́rin tiẹ̀ ọmọ mẹ́rin ló bá tọ́ o tún ṣèwé fún wọn ṣèwé fún ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àtọkọ ẹjọ́ ta ló yẹ kán máa sọdọ̀ òòṣà tó yẹ kán máa bọ bí ò bá ṣe ọmọbìnrin yẹn kó wá tẹ̀ wájọ́ ọmọ kan kó wá tẹ̀ bó ṣe eré ìwé owó náà ń ṣe tó fi ń bímọ ní ìsìn náà sọ́rógéètì kó wọn lọ ṣe sọ́rógéètì fáǹtì kan tẹ̀ fi compensate ẹ̀. wọ́n ṣe wọn kò ṣe. àní ẹ̀ máa gbọ́ mà àní ẹ̀ máa gbọ́ wọn á tún ṣe ń bòmí tí kò bá lọ wọn á tún ṣe ń bòmí kàn fi sọ́lú wọ́n tẹ̀ fi sọ́lú kò náà tẹ̀ gbé kan jó ẹjọ́ ọmọbìnrin yẹn ó wá bẹ́ẹ̀ wo ọmọ mẹ́rin àtiwọ́ náà ṣèwé fẹ́yìn márùn-ún ẹ wá rí oore tẹ́ ẹ máa fi san fún ẹlẹ́dẹ̀ẹ́ ló máa dájọ́ fún. ẹ wá rí oore tẹ́ ẹ wá rí nǹkan tẹ́ ẹ máa fi san fún ẹ wá bàláyé jẹ́ ẹ mọ̀ pé wọ́n ní bó o ṣàbò ò lè gbè mí ṣe mí bó o ti bá mi ni. ó ti ní stroke náà. ẹ imagine tó bá yẹ pé a máa wá regret pé ìbànújẹ́ ni ó sọ ọ̀bọ̀ ó rẹ̀ kó ti get over it. ó ti ń get over díẹ̀ ó ti ń get over but possibility wà tó bá yẹ pé rate òfin lọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn bá pọ̀ ju problem tó ní lọ nǹkan tó ń fà á nìyẹn ṣé ti yé wa ẹ rí i pé tẹ bá love èèyàn jù tó bá ti pẹ́ ẹ̀ ń pẹ́ ni ẹni ògbé kọ́ yín àbúṣe kìíní kan ẹ̀ ní get system yín. ó máa kó sí wọn lágbárí ni. kọ́mọ máa bá yín sọ̀rọ̀ gan ẹ̀ ní gbọ́tọ̀ ọmọ ẹ̀ ní gbọ́tọ̀ ẹnìkan kan mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín. gbogbo owó tó bá ti ń ní àwọn àdánwò òfẹ́ bẹ́ẹ̀ yẹn ibi kan tó máa pa ẹ́ lóra wọlé yẹn o gbogbo tó bá lábẹ́ ọ̀rọ̀ mi yìí tó wà níbí lálẹ́ yìí. ọ̀rẹ́ náà ó tún lè kó lára ẹ̀. tó ti yẹ báyìí sìn ẹni tẹ́ ẹ bá ti ń fẹ́ tó lóun ò fẹ́ rọ̀rẹ́ òun ò fẹ́ rí kinní kan òun ò fẹ́ kó lọ ṣọ́ọ̀ṣì ò fẹ́ kó bẹ́ẹ̀ nìkan kan rìn ó fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni. ó fẹ́ kó máa borí kó tó ti yẹ báyìí ẹ̀yin tẹ́ ẹ wà ní owó tó wà nílùú òyìnbó tó fẹ́ ṣèwé fún yàn kí tó wá single guy ẹgbẹ́ ẹ bó ṣe yẹ pé ọlọ́mọ kan tọ́mọ yẹn ti dàgbà tí ò tiẹ̀ sí ní kíá ẹ má lè jọ fèsì ara yín òkè ṣé ẹni tó ń fèsì ọmọ mẹ́rin tó ń tọ́jú ọmọ mẹ́rin níbo ló ti fẹ́ ráyè sáré ti gbọ̀ngàn tó ń wọ́ ọmọ. bẹ́ẹ̀ ni náà àwọn tó wà láyé gan ẹ̀ tí mójútó wọn tán kẹ́tù tó wálé fẹ́ pe tọ̀run wá sáyé
gbogbo tó máa da gbogbo àwọn obìnrin lórí irú nìyẹn. yes wọn náà sọ pé òun fẹ́ bímọ ológo wọn náà sọ pé ọ̀nà òun máa bímọ olókìkí ọ̀bọ̀n yẹn sọ pé ó sọ fún gẹ̀yìn pé òun máa bímọ olókìkí. ọmọ náà wà dà báyìí ọmọ náà wà dà tán ti wá bí. mẹ́jọ ni lady yẹn láwọn ṣe. mẹ́jọ ṣọdúgbọ́. lady yẹn dẹ̀ ní kò sí wọn kọ bọ̀ ẹ̀ bẹ́ẹ̀ pò àti àwọn aláàjì. àní kọ́ lọ ṣe. àwọn àfa akéwùgbà gold ó ló ní iye tí máa yẹn tó ná fún òun. ó ná fún òun ó ní MC Olúọmọ ó máa lọ bá MC pé kó jọkọ fún àwọn olówó máa kó wọn lọ kó bá dé bá ní kó máa kúlẹ̀ kó máa kí wọn ní kó kí wọn fún kí ni kí ló ṣe fún òun ṣe fún wọn. ṣé rí ọ̀rọ̀ lady yẹn Ọlọ́run ṣàánú wa mo máa ń sọ kinní kan tí wọ́n dẹ̀ máa ń rìn kì ní ọkùnrin tí mo dẹ̀ mọ̀ pé like me lè sọ ẹlòmíì tí n bá ṣe aburú síyàn sínsìn ní ara mi ò ní balẹ̀ mi ì ní gbádùn gbogbo nǹkan mi máa dàrú lójú ẹsẹ̀ ẹ̀rí ọkàn so mo máa ń fi kì í fẹ́ mi ì ṣe aburú èmi ni o ṣé ní gbogbo ẹ̀dá kẹ̀dá tó bá ti rí ọmọlàkejì ẹ tó bá ti ṣaburú sí kó tó kú ni o Ọlọ́run ọba yìí mo máa ń sọ aeroplane ló ń gùn sí ó tàn wá jíjà ẹ kó tó lọ láyé wàhálà ẹ ó máa ń dàbí wípé kò ní ìdáríjì mo lè béèyàn bá ṣẹ̀ mí bí mo ṣe wà yìí torí èmi jẹ́ èèyàn kan tó yẹ pé mi ò mo inú onínú fùfù ni mí so tí bá rí pé nǹkan tẹ́ ẹ ṣe kan tó lè pa mí lára ni mi ì ní dá sóòtọ̀ kò sí bá ṣe lè bẹ̀ mí tó mi ò ní gbàdúrà kẹ́ni yẹn kò bọ̀ mi ò ní fẹ́ kí ẹni yẹn mọ̀ pé kọ́kàn máa lọ kémi náà wà lórí ọwọ́ mi ẹ ti understand because mo jẹ́ nǹkan tó yẹ pé tá a bá tún kíra padà màá bẹ́ẹ̀ nìyẹn màá tún sún mọ́ bọ̀ màá wá fẹ́ àfọ́ ìdíkìní kan pé ẹni tó ṣe nǹkan tó dùn mí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni máa lọ́ọ̀lù ẹ̀. àbí o sọ́rọ́gẹ̀tì bẹ́tà sọ́rọ́gẹ̀tì lè tó gbogbo yẹn ìwọ ní IVF mẹ́jọ. ó ṣe ẹyọ kan ó ṣe sọ́rọ́gẹ̀tì ẹyọ kan ìyẹn náà fẹ́ẹ̀lì ó bẹ̀rẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ fún ìyẹn máa ìyẹn sì máa padà wọ́ọ̀kì. just understanding bí mo tún ṣe gbà wọn kọ́ bọ́ síta wọn ní bọ̀bọ̀ tó gbé kúdí ọ̀gọ̀ngàn wọlé pé kí ló fi sẹ́yìn ọkàn ló ṣàgbé òun náà lọ fẹ́ òun wà láti Nàìjíríà tó sọ́dọ̀ oníwèé kí ló fi san níwọ̀n ìgbà tí ọ̀kan lọ́mọ máa bá kúdí yẹn èèyàn kan náà ló sọ nínú àwọn tó mọ̀ wọ́n rí mi ò mọ̀ wọ́n rí débẹ̀ ẹni yẹn sọ wípé ọ̀kan lọ́mọ bá kúdí lórí wheelchair nítorí wọ́n ló ní accident kan gbà yẹn ó àfẹ́tẹ̀ gan ìgbà yẹn lọ̀kan lọ́mọ fi wọlé sí lára so ọ̀kan lọ́mọ ló máa ń gbé lọ sí hospital náà ló máa ń gbé lórí wheelchair ìyàgbẹ́ ló máa ń gbé ṣé mọ̀ téèyàn bá ríyàn mọ́yàn lóòótọ́ ẹni yìí dúró ẹni tó dẹ̀ ń bọ̀ ó ti mọ̀ nǹkan tóun náà fẹ́ ṣé mọ̀ kó máa ṣe dáadáa. òun náà ti ṣèwádìí pé ṣé wúmà yẹn níwèé á ti ṣèwádìí ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká. no ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn tó ń fún ọ̀pọ̀lọpọ̀ ní nọ́mbà Kúdí wọ́n mọ̀ pé ó níwèé wọ́n ti jọ wà pẹ̀lú Kúdí ní Amẹ́ríkà tipẹ́ so wọ́n ti mọ gbogbo tó ṣe gbogbo láìfẹ́ àwọn ti download ẹ̀ fọ́kànlọ́mọ pé ibi ìlú lè gbà wọlé fún onídìí ẹ̀kú báyìí o so Ọ̀kànlọ́mọ kó àwọn ọmọ wá fún òun so àwọn ọmọ yẹn ni Kúdí náà ránṣẹ́ káàkiri inú ilé lọ́mẹ́lẹ̀ ìwà ẹ lọ ṣe báyìí Ọ̀kànlọ́mọ ló máa gbé lọ sí hospital for appointment so owó tí wọ́n gbà fún ìsọ̀ráǹsì Ọ̀kànlọ́mọ náà fi ṣèyàwó $60,000 lóru mọ́jú ọmọ ṣèyàwó o. $60,000 ẹni yìí dẹ̀rẹ̀ o ti mọṣẹ́ tó ń ṣe ó lè máa mọ̀ iṣẹ́ tó ń ṣe lóòótọ́ gbọ́n níwọ̀n ìgbà tó ti sún mẹ́wàá ti mọ̀ pé àwọn afáàgà máa lè lè. God bless you God bless you ma ẹ gbàgbé. ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan tó bá bí mo ṣe wà yìí kó lọ́kọ kó ṣe pé mi ò nífẹ̀ẹ́ tẹ́ bá rántí Àjíkẹ́ Dúpẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ kan wá ẹni wípé ṣé true love wà ní ìmọ̀ bóyá ẹ rántí. bẹ́ẹ̀ni ma. wọ́n ń bá ìgbà yẹn mọ̀ bóyá 3 weeks ago. ó ti lọ bí 3 weeks ago. kí ni mo sọ fún yín nígbà yẹn mo ní kò sí true love jẹ́ ká ríra wa ká lọ́fà ojú ayé là ń jọ ń bára wa ṣe. ọkọ tí mo bímọ fún ọkọ mi tí mo wà nínú ilé ẹlẹ́yìn ó lè dé láti fi iṣẹ́ lọ́la kó ní night ló ń ṣe kó dé kó gbé láìlọ́ba yìí wọlé tó o bá ti jẹ́ mi ò ní jẹ ó mọ̀ mí. ọkùnrin kò lè dédé gbé kọ̀ọ̀kan ṣọ̀kan wá. wá gbé fún mi. àjọ máa mú ni. ẹgbà mi o. Yes now. I'm telling you this. I'm telling you this. ẹ̀yin bí ya gbà ó. ọ̀pọ̀lọpọ̀ dédé wọ́n ṣe wàá yẹn tó máa ń bọ̀ ọkùnrin tó máa ń ra nǹkan wọlé ni tó bá ti ń dé rẹ̀ àlọ́ kúkú ti mọ̀ kó má jẹ́ pé kún fẹ́ ó máa já lánàá yẹn báyìí bó ṣe ń bù sẹ́nu báyìí ìyá ṣòwò náà fẹ́ tẹ́sítì lára ṣé ò ti bu tiẹ̀ á lò ti bó ló kọ́kọ́ máa bù ọmọ tí mo bí fún màá tó
okay sir okay sir. Ó tún ṣe mí. ìrírí ayé ló jẹ́ bẹ́ẹ̀. Kò sífẹ̀ẹ́ mọ́, ìfẹ́ wà. Ó ṣe pé mi ò ìfẹ́ wà yí pé kò sí ìfẹ́ wà ìfẹ́ fi wà ọ̀bọ̀ ó scars ni. ìfẹ́ wà ó kàn scars ó ṣe pé kò sífẹ̀ẹ́ ìwọ ló ṣàrà wá jẹ́nu ẹ̀ náà ó ṣe máa gbé nǹkan wálé tó ní jẹ́nu ẹ̀ tó máa gbé wá fẹ́ mi sọ́níkẹ́mi nìkan wá kú ni. ó máa ní elérò burúkú ló máa ń pè ní gbogbo nǹkan ní ìjà elérò burúkú ni ẹ gbà tó yẹ pé nǹkan tí wọ́n lè ṣe ni tí bá lẹ̀ tẹ́mi ló bá jẹ́ mi náà mo lè gbé nǹkan wá ló bá jẹ́ mo ẹ̀ṣẹ̀ tó ń jẹ tẹ̀ máa kọ́ tèmi lẹ̀ tó bá ti rí mi tí mo ti ṣe bíbọ̀ ó oúnjẹ wa pọ̀ ni màá ní mo rò bẹ́ẹ̀ ti ṣe tàbí bóyá pé bá jẹ tèmi tọ́lẹ̀ tó máa jẹ ti yín. with caution wọ́n ní ìfẹ́ love with caution love with caution. nígbà àgbọ̀dọ̀ ẹ gbàgbé I'm telling you this pé kò sí ìfẹ́ wà wọ́n jẹ́ kí wọ́n àjọ ń lò fúnra wa ni tó bá gbé fún mi màá gbé fún ẹ tó bá gbé fún mi I don't forget. That is it. ẹ má force ara yín ẹ má force ara yín mọ́kùnrin ọlọ́run tọkùnrin bá ṣó lọ́ọ̀fù sí ẹ̀yin náà ẹ fìfẹ́ da orí ẹ̀rù bó ṣe wà nìyẹn kò sí nǹkan kan tó wà ń bẹ̀ tó ti ṣe báyìí sìn tẹ́yìn kan bá bẹ́ẹ̀ ni. obìnrin kan ó wá fi gbogbo ìgbésí ayé ẹ̀ ó wá fi sìn ín tán ó fi ṣèwé fọ́kọ ó fi ṣèwé fọ́mọ ẹ̀dẹ̀ bá yé ẹ̀jẹ̀ ọmọ mẹ́rin tán ọmọ mẹ́rin àti bàbá. ókè o ò rọmọ bí ó wá yẹ kó rọra fi wúmà yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. jẹ́ onígbéraga ẹ̀dá ni ẹ máa wo bó ṣe máa ń ṣe ká ló lè sọ wípé 2 years green card ló wà lọ́wọ́ ẹ̀ ó lè lọ Nàìjíríà lẹ́mẹ̀rin lóṣù kan bó ṣe ń lọ lá máa bọ̀ bó ṣe ń lọ gbá lá máa là o. ó kàn ṣe rí ó kàn use woman yẹn lè máa gbọ́ máa jẹ́ ká conclude ẹ̀ torí mú lọ sùn ó kàn use woman yẹn. ó kàn use woman yẹn. ọkùnrin tó jẹ́ wípé ó bímọ ìwọ náà dẹ́ mọ̀ sí òun fúnra ẹ̀ ló sọ sórí yẹn níjẹta tí mo gbọ́ lọ́dọ̀ bọ́ndà bóyá bọ́ndà bẹ́ẹ̀ ni nínú bọ́nsà bọ́ndà àbí kí ló lóun jẹ́. ó ní obìnrin tó bímọ fún ọmọ méjì ó dẹ̀ mọ̀ pé lédì yẹn ò níwèé tí Kúdí bá wọn gbé fóònù dání Kúdí gangan rán ó kó jẹ́ kó ọlọ́pàá mú lédì yẹn lórí ọ̀rọ̀ Kúdí tó sùn lédì yẹn wọn náà nà ó wà àti ọ̀kọ̀lọ́mọdé parọ́ pé ó nà lórí wíjì ìyẹn ọ̀tọ̀ ibi tó kọ̀dà mọ́ tún wá ṣe àkúrú dé. wọ́n tún rìpọ́ọ̀tì ẹ̀ wọ́n tún sọ pé ìwé oníwèé ló fi ń ṣiṣẹ́. ló fi ń ṣiṣẹ́ ẹ wá tún lọ ọlọ́pàá ẹ tún lọ mú níbi tó tún ń ṣiṣẹ́ obìnrin yẹn náà ló bá tún ṣe oúnjẹ fún lẹ́nìí mi ì tí ìrúrú ọmọ náà ta lè jọ bí papọ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ ọ̀sán àtòru lèmi àti ẹ̀ máa jẹ́ àìsàn sọ̀rọ̀ wọn láyé. tí kò rí Kúdí lóòmọ fẹ́ lù ẹ̀ padà ó tún fẹ́ lù wọn náà padà. ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ sí. a tún padà ó sì máa ó sì ṣe kò sí bí a tún sì padà a tún sì. ẹ mọ̀ pé lẹ́nìí yẹn ti ní rìpọ́ọ̀tù kiri nínú ìlú yìí. bẹ́ẹ̀ lọ́nà méjì ẹ tún wọn fọlọ́pàá pé mò ń lòwe oníwèé wọn fọlọ́pàá tún gbé ẹ níbi iṣẹ́ kánkọ́ọ̀pù sẹ́ lọ́wọ́ ìwọ ọ̀kan lọ́mọ ẹ̀ wá bọ́ sí kọ́nà wá tún ṣe fídíò ẹ̀ wá tún fi wúmà ẹ̀ wá ṣẹlẹ́yà lórí social media ìwọ ọkùnrin bẹ́ẹ̀ àwa bá ẹ dúró sọ̀rọ̀ mọ́ bóyá ó kú mi ṣá lọ́ọ̀ni jẹ́. káwọn àwọn obìnrin kan ṣe ẹ ṣe àǹtí àjọkẹ́ àwọn obìnrin kan wà. ẹ ṣáàjẹ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. àwọn ọmọ ẹ ti ní ìwé ọ̀rẹ́ bí Kúdí ti fáìlì fún gbogbo àwọn ọmọ yìí. wọ́n lè ṣèwé fún ìyá wọn ya. nǹkan tí mo ṣe ń pẹ́ Kúdí kàn fi rẹ̀ jìyà ní tí ìwé ọ̀kanlọ́mọ gan tó bá bàjẹ́ nísìnyí tó bá bàwé ọ̀kanlọ́mọ jẹ́ tọkọlọmọ bá jáwé fún sí tí ò bá rí 10 years yẹn fáìlì. ó máa padà gbàwé ó máa ń fẹ́ ìfún ó tẹ̀ máa ríwèé gbà ó máa gbàwé ó máa gbàwé yẹn. àánú lẹ́nu yìí ó kàn sọ wípé lẹ́nu yẹn ti wà burú kan Kúdí ti wà burú kan kí Ọlọ́run fi mú ọ̀kanlọ́mọ wá fi ṣe pàṣán na Kúdí. I'm telling you this. tó lè má wà burú kan sí èèyàn kan Ọlọ́run ò ní fi pàṣán yẹn nà tó yẹn. kó tó ní pé ọ̀kanlọ́mọ gba ìwé làṣírí yẹn ò bá ti tú tó bá jẹ́ pé Kúdí náà ṣe dáadáa. bọ́ pọ́sibù kó jẹ́ pé márẹ́jì tí Kúdí fi sílẹ̀ ó ti na ọkùnrin yẹn ní pàṣẹ tọkùnrin yẹn ti fà lọ́lọ́run lọ́wọ́ kọ́lọ́run bá mi ṣèdájọ́ lọ́lọ́run ṣe gbẹ́rù ọ̀kanlọ́mọ pàdé ẹ̀. ẹ jẹ́ ká tap bá kàn ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ń dùn mọ́ wa tap ẹ ṣe. obìnrin ẹgbẹ́ mi ni yes ma. gbogbo tó ṣẹlẹ̀ sí kò dùn mọ́ mi nínú
bọ̀ nígbà tí mo jókòó tí mo rò mo ní ọkùnrin yìí ó ti ṣe àṣemáṣe kan síbì kan ìyá ìlọ́lọ́run fi ń jẹ́ ni. ẹ ṣe máa. pẹ̀lú tẹ̀bẹ́ tẹ̀bẹ́ kẹ́jọ́ mi lẹ wá mú tá a wà lọ́jà comment section yìí tá a wà lẹ́ni tá à ń ṣe lẹ́ni. aṣọ yín náà aṣọ yín náà ni mo wá mú òní mo wọ̀ ẹ ṣe gan sísá Àjọkẹ́. ẹ má yẹ ká máa fìyà jẹ partner wa ẹ jẹ́ ká free mind wa tí fífi ò bá ṣe fẹ́ ẹ jẹ́ kí partner wa lọ lọ́tọ̀ ká lọ lọ́tọ̀ Ọlọ́run kọ wá pọ̀ nìyẹn ká wá wò bọ́lọ̀ ṣe máa dá wa láàrin tí ò bá jẹ́ kó ti fìyà jẹ ọkùnrin tó fi sílẹ̀ kò ní rírú ìyà yẹn yìí ẹni tó máa ṣàánú ẹ̀ lọ́lọ́ máa gbé pàdé ẹ̀ ó ṣe wá jẹ́ pé èèyàn burúkú bẹ́ẹ̀ lọ́lọ́ wá gbé pàdé ẹ̀ níta sí máa mọ̀ pé yẹ́ ẹ̀sùn ń gbọ́ngàn kó lọ tún ìwà ẹ̀ kó lọ check ara ẹ̀ wò kó lọ check ara ẹ̀ ẹ ṣe gan ni sísá Àjọkẹ́ ẹ ṣe ojú òní tí yẹn Ọlọ́run ò ní kúrú làákàyè yín ẹ ṣe ṣókíṣókí ni mò ń lọ sùn nìyẹn sista Kadijat ṣe wà ń bẹ̀ sista Kadijat ṣe wà ń bẹ̀ sista Àpèkẹ́ ṣe wà ń bẹ̀. èmi wà ń bì. Oya sáré bá wà láǹdẹ̀ wọ́n pa á lọ. topic ọ̀rọ̀ obìnrin tẹ̀ sọ lẹ́ẹ̀kan lèmi tẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ lórí pé mo ní obìnrin kan náà bó ṣe wá sórí program kan náà ó ń wá advice single mother of 2 ni ó wá ti lọ marry ó ti lọ remarry so ọkọ tó wá fẹ́ yẹn fortunately for ọkọ yẹn gba àwọn ọmọ yẹn ó sanwó school ó ń tọ́jú àwọn ọmọ ó ṣe everything not know wípé obìnrin yìí àṣé bàbá ọmọ ti padà bá sọ̀rọ̀ kò lè jẹ́ kọ́kọ́ ilé mọ̀ oníṣẹ́ ààrẹ bíi 30 àbí 17,000 àbí 23,000 ní tó tàwó tó gbà lọ́wọ́ bàbá ọmọ wa fẹ́ ṣe wòlímọ̀ ó wá ń béèrè pé ṣé bàbá ọmọ ṣe lè wá síbi wòlímọ̀ ó dẹ̀ ti ń gbowó náà bàbá ọmọ ọkọ ti lé òmò wọ́n táwọn obìnrin ní wíkẹ́ẹ̀dì báyìí náà bàbá tó fi ẹlẹ̀ tó fi àwọn tó dọmọ sí ẹ láyà tó fi lọ tí ọkọ tó fẹ́ tó dẹ̀ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ wọn náà ló fẹ́ nu ara ẹ sọ ó ń bẹ sanwó skul wọ́n tún fọmọ sílé kéwú wọ́n ṣe gbogbo ẹ̀ ọmọ wa fẹ́ ṣe wòlímọ̀ sí ó dẹ̀ ti lọ rí bàbá ọmọ yẹn tẹ́lẹ̀ kí ló fẹ́ fi wẹ̀ mọ́ pé bàbá ọmọ gan ti máa bóun sùn. ó lè ní obìnrin bẹ́ẹ̀ lọ́kùnrin. gbà tó ṣe owó tó gbà náà kò ju 23,000 lọ. ẹ̀jẹ̀ bí kí ló béèrè yàrá ìmọ̀ràn kí ló fẹ́. ó ní kí ni kóhùn ṣe àbí kí ló béèrè. ó ní kí ni kóhùn ṣe à. a dẹ̀ sọ pé tó bá lọ sọ fún bàbá ọmọ bẹ́ẹ̀ pé kó ní kí bàbá ọmọ má wá sí wòlímọ̀. because kò sí kan tó máa fi wẹ̀ mọ́ pé bàbá yẹn ò tí ì máa bóun sùn. ó ń bá sùn. ó ti ń bá sùn oníṣekúṣe. because bá wá sí wòlímọ̀ ọkọ máa ká. àwọn òfẹ́ single mother tí wọ́n tó lọ. àwọn ènìyàn kọ́ fẹ́ single mother mọ́ o àwọn lọ́yẹ́ káwọn kò máa kọ́ single mother sílẹ̀. láàrin ìgbà kan náà. ìka lóbìnrin bí o. àwọn àdọ̀tí wọ́n ọlọ́bìnrin tẹ̀ ti sùn mí. obìnrin ti dọ̀tí jù. tí ẹni pé gbà mí agbọ́jẹ́ ìkọjá ọmọ àsopá gbó ṣìkà ni ẹ̀rọ máa rọ́kùnrin mi tó ń wù àbí kíní ẹni mọ̀ nǹkan tóbi yẹn ti ṣe fún. ó tó ti gbọ́ ni náà. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ọkùnrin bá gbọ́ mi lé ṣé kò ní ètò sí i. ẹ̀rọ má nìyẹn tó ń bẹ tọ́mọ tó ṣe gbogbo ẹ̀ báyìí ló lẹ̀ lọ́mọ títí ẹ̀ o. má tó tiẹ̀ máa dárúkọ owó 23,000 iṣẹ́ bẹ́lẹ̀ mi ìmúlẹ̀ 23,000 ṣé òun ló fẹ́ ṣó káwọ́ skul tí bọ̀bọ́ yẹn máa san àmì ọkọ ilé tó san fọ́mọ bí o tiẹ̀ sanwó tó oúnjẹ tó fi ń fìdí àwọn ọmọ yẹn fúnra ẹ̀ náà ló fẹ́ nu ara ẹ̀ sọ. ọlọ́run máa ń ṣọkùnrin abọ́lọ́mọ tọ́mọ tó lè bá ti pé tó bá bímọ tiẹ̀ tó ti tọ̀ tó ti lọ ń tọ́ ọmọlọ́mọ ìyá àwọn ìyá fọmọ máa jẹ́ nìyẹn. wàhálà wa bá ń sìn gbà tán dájọ́ wò ní mọ̀sán náà sìn ọmọ bó ṣe fẹ́ ṣe. àwọn àbá wò ní mọ̀ kẹrẹ wọn máa tó sí lórí. nǹkan tó ń ṣe yìí àwọn kò bá yé tí mo mọ̀ gà gan. ọlọ́run kò dáa ọkọ lóòrè tí ẹ̀rọ máa bà wọ́n ẹlòmíín sì tí ó bá di pé òun ti fẹ́ sílé single mother ni kò ní ẹ̀ láwọn láti lọ síbi nǹkan mú ẹ̀ wọ́n níbi kò tó máa rí bàbá ọmọ ọmọ máa fẹ́ra wọn padà bí wọ́n máa jíra wọn. tó bá ti lọ ó ti lọ nìyẹn kò padà sílé tèmi mọ̀. ṣẹgbọ́ tó bá ti lọ ti lọ nìyẹn. ìyẹn kó rí bẹ́ẹ̀ àwọn ìyá wa ṣàlọ́ ń ṣojú ìjọmọ wọn wọ́n kò padà sílé ọkọ wọn. obìnrin wa náà ti lọ lé mi ò ráyè mo kẹ kí nìkan lábẹ́ tí máa lọ lé máa polópò ni olópò ni. ẹ má bẹ̀rù àti àwọn wa bá fẹ́ ṣe nǹkan rẹ̀ ọkọ wa aṣẹ́ lè mọ́kọ wa lọ síbẹ̀ wà ní lọ síbẹ̀ ní òjò pátí gangan làmì ò ń sọ pé kó máa lọ síbẹ̀ lọ sùn sí o ilé mi ni mo ti máa dáná
akọ lọ síbi because kò pẹ́ sí kí n máa dùn síbi nǹkan ẹyẹ ọmọ yẹn náà. aṣẹ́wó lobìnrin tó báyìí wọ́n fẹ́ lọ ṣe kíní kan ó lọ dóko ọkọ yẹn. náà ọmọ mi ní pé sí ọmọ fẹ́ ṣe ìyàwó ọmọ fẹ́ ṣe freedom ọgbọ́n bá jọ máa pàdé ńbẹ̀ mi àtọkọ mi àjọ pàdé ńbẹ̀. ìyá mi tọmọ kan bá fẹ́ ṣe ìyàwó tí mo fẹ́ ló máa jókòó àṣìyá ẹ̀. kí ló dé tí yóò dé. tó bá ti gbà láyé o. ẹni sùúrù tó bá gbà àjọ jókòó àníjọ jókòó àjọ jókòó ó di mélòó máa ṣe nǹkan tó máa ṣe tán tó bá ti ṣe tán kó lọ gba ọ́ọ̀lù tiẹ̀ mi òṣèlú kọ́ńpáàdì tèmi. níjọ́ ti tèmi ń sìn àjọ ọmọ ká àjọ màmá ìyá RBN ṣe wà ń bẹ̀. àjọ jókòó ni ọ̀dẹ̀dẹ̀ ṣe tán mo wà ní dáwọn àlejò mi lóhùn náà dáwọn àlejò ẹ̀ lóhùn. tó wà sọ̀rọ̀ tán ká ẹ sọ̀rọ̀ mà mo lọ sùn nìyẹn. ẹgbẹ́ close ni. mo lọ bí sẹ́lẹ̀. 9:30 ló máa ń close. 9:30 lókè lọ́dọ̀ tí inú Amẹ́ríkà mi. mo lọ bí sẹ́lẹ̀ la 9:33. After to 4 hours. 10:38 mo wà ìgbà ẹ pé 1 hour ahead ni. ẹjẹ́ máa sọ̀rọ̀ yín lọ àlọ́ máa ń ẹ máa sọ̀rọ̀ yín lọ tẹ́ bá sọ̀rọ̀ yín tán kí màmá RBN sọ̀rọ̀. ok kí n máa sọ̀rọ̀ mi lọ. ẹ sọ̀rọ̀ yín yẹn. so ṣé ẹ gbọ́ mi ìyá mi so àlejò jókòó ṣùgbọ́n ọdún mo lè fún tó bá bẹ̀ mí o mo lè fún ṣáṣọ kó ṣe yẹ fọ́mọ ẹ̀ kó ṣe gbogbo ẹ̀ o but kó ṣe nǹkan tó fẹ́ ṣe o but obìnrin mi ò fẹ́ bọ́kùnrin yẹn sùn bó ṣe máa mú wọn lẹ̀ tuntun máa wá torí kó mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀. ọmọdé bó ṣe kún wọ́n ti tọ́ ọmọdé yìí bó náà ṣe máa tọ́ wọlé tó máa ṣọ mọ́lẹ̀ lọ́dún náà mọ̀ wá so kí á jọ fẹ́ ṣe ẹ sọ fún mi yá mi. ọmọ abúlọ́kọ́ náà tó máa lọ bẹ́ẹ̀ ni ṣé tó wà ní ọkọ kò tún bẹ̀. tó bá bójú ẹ̀ lẹ̀ ni ó ti yẹ yín. ẹ̀yin obìnrin ẹ mọ̀ pápá lọ yín. kódà nígbà tá a ṣe tọkọtọkọta lálẹ́ ìjà fẹ́ ṣẹlẹ̀ fẹ́rẹ́fẹ́ kan lálẹ́ fẹ́rẹ́fẹ́ jà kékeré kan fẹ́ ṣẹlẹ̀ ọwọ́ àwọn wa pé àkàmáṣe bá wa fẹ́ bá wa ṣẹ́ẹ̀tù ẹ̀ wọ́n á tó máa dáhùn àwọn ọ̀rẹ́ tó ti mọ̀ alátìlẹ̀ pé ẹ. ẹ má bínú mọ́mọ́ ṣé ọkọ yín gangan ọkọ tẹ fẹ́ lé ó tẹ̀lé yín. ṣé mi wọn ò tí ì máa rí. ẹ̀gbọ́n kan tí mo sọ ni mi ní àjọ pàdé lẹ́ǹjà àlọ́ṣẹ̀yàwó fọ́mọ mi àlọ́ṣẹ̀yàwó. wọ́n ní ṣé ọkọ tẹ́ ẹ fẹ́ ń sìn mo ní ẹ̀ tí ìfọ̀ ẹ̀kọ́ síngùṣì ní báyìí. lọ́kọ ọkọ yín náà ṣì nìyẹn gbà yín. ọkọ ṣọkọ mi ò látọ̀dún orí ká gbogbo tó bá yí sílé àwọn tiẹ̀ kò tí ẹ mo kó ní ṣoyún báwọn mọ́lẹ̀ ní wọ́n á jẹ́ kẹ́ lọ ọmọ fún tèmi ṣe tó pátápátá kọ́ ṣe kọ́lọ́run bá mi ṣàánú fún wọn kọ́ ṣe tán kọ́ ẹsẹ̀ wọn tẹ̀ tí mú bẹ́ẹ̀ ni. ẹ kó ṣoyún mọ́lẹ̀ ní kò ní bọ́ pátá níwájú ẹ̀ nítorí pé rójú yẹn ńlẹ̀ nígbà tí kò rójú yẹn ńlẹ̀ tí mo ti gba tẹkùn dání tí mo ti fún tèmi ní tẹkùn kí ló ti ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kódà nígbà tí a tún bá wa sẹ́ẹ̀tì lọ́wọ́ alálẹ́ wọ́n wá sọ fún wa pé gbàgbà kan ń gba àwọn ọmọ ti ọkọ ìyàwó ti tẹ̀lé kọ ẹ̀ lọ o ṣé ẹ̀wọ̀n wàhálà kan ó tẹ̀lé tó wá sí ibẹ̀. ṣé bí wọ́n wọ́n bá fẹ́ nígbà má lọ ẹ má gbọ́ sa ibi ni kò ṣé bí wọ́n fẹ́ lómi. ẹ ní sùúrù sà má lọ ibi ni kò sùn sí gbẹ́kàwó kan àti mi sọ yẹn after 12 la wa o pàtó bá a sẹ́ẹ̀tì gbẹ́kàwó gbọ́ àwọn nǹkan tó yẹ pé a fẹ́ pín ta pín bẹ̀ tán kò ti di wọn èmi náà kó tèmi náà wú tì mo kó sínú káà mo ní akọ́ máa gbé mi ṣùgbọ́n wọ́n ní mọ́tò mi ni tí mo lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó sọ fún àwọn ènìyàn pa ìyá ọmọdé yìí máa ti wá kàwé kọ̀ọ̀kan pé lè má ti ṣù ilé má wọrí ibi tí ilé oṣù ṣé mo lè ẹjọ́ tà ní ìwọ̀n nílé ìrìn rìn wọ́n lọ ní ló fẹ́ fà á bí ìfúnmọ́ fẹ́ wù nǹkan lọ́mọ bímọ fún kò tí wù mí nígbà tí wù mí máa má rè ìdáná. ẹ fún ní látọ̀dún wò tọ́dún wò. wípé wọ́n ti rí wípé ẹ̀ tí ì rì máa rí ló jẹ́ kọ́sẹ́ wọ́n ti wá sọ́nà àwọn ẹbí wọn ti máa sọ pé kò kúkú tì máa rí ọjọ́ gbàǹkà ẹ̀ padà. ṣé ẹ mọ̀ ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín mà ìgbọ́ tó máa sọ nìyẹn. ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ a kàn máa fi yín ṣẹlẹ́yà kiri pé kí ni ìjọ wẹ́dí ọmọ ẹ̀ mo tún bá sùn gan ìjọ wẹ́dí ọmọ ẹ̀ kí ni èmi fúnra mi èmi ẹkùn fúnra mi ẹ gbàgbé. ẹ má bínú ṣé lọ́nà tẹ sọ ìṣòro mi ló ṣerú ẹ o ìyá ọlọ́mọ mi máa máa lọ fi ṣe lẹ́yìn àkọ́kọ́ ṣe kí ní kò àwọn ọkùnrin máa ṣe sẹ́ ẹ̀yin ara yín ni kẹ́ ẹ sọ ara yín ni kẹ́ ẹ sọ sẹ́ àní ta ara yín ni kẹ́ ẹ sọ sẹ́. tí má kà sí nàìjíríà mọ tí mo ti dòlú yìí tí mo ti lé 5 years máa bọ̀ ní ìsìn tí mo ti wọ̀ lù yìí tí má kà sí nàìjíríà mọ kí ló fẹ́ fà.
ẹ tó wá kọ́ 5 years náà ṣe ṣeré ní ìgbà ẹ náà ṣe wẹ́lò mi. àwọn ẹ̀gbọ́n tí mi sọ ni àwọn ọmọ mi gbà tí mo wọlé mi fẹ́ kọ́ kàwé wọn. Báwo obìnrin máa ń fẹ́ káwọn ọmọ wa ṣorí a máa fẹ́ káwọn ọmọ wa ti wà òkè ká tó máa lọ́kọ obìnrin máa ń fẹ́ káwọn ọmọ òun ti dáa káwọn ọmọ òun ti dúró dáadáa. lọ́dọ̀ tó ọ̀tọ̀pọ̀ ẹja wọ́n sì lè parí ẹ̀. ẹ wo ẹja orí yẹn kọ́ la wọ̀ orí yẹn kọ́ la bá wá lálẹ́ ẹja gbọ́rọ̀ ó yá sista Kadija àti ó yẹ ẹ sọ̀rọ̀ àti ń rando ọ̀bẹ dákun ó fẹ́ sùn mọ́ lọ bí iṣẹ́ lọ́la ó dà sà. sista Kadija àti èwo ni ẹ bá pé mẹ́rin a ní kẹ́ ẹ sọ̀rọ̀ yín lọ́rọ̀ kàn sista Kadija àti. sista Kadija ọlọ́mọ mama RBN ẹ sọ̀rọ̀ ń tiyín táwọn àti Kadija pé mẹ́rin pé márùn. ẹ kálẹ́ ma yes ma. ẹ ṣeun ibi tí mo ti bá wa ẹ jọ̀ọ́ Mr. Jibola, what country are you living in? England. I think okay. Okay. So gbogbo tẹ́ sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ dárò nípa pé ọ̀rọ̀ ọlọ́mọdé tí ó bá possible wípé ẹ̀yin ni máa kọ́ fi bẹ̀rẹ̀ sọ́rí omi ìmọ̀ yín rí àyè. ẹ máa fún mi pọ́ǹtì o. ẹ ṣàní sùúrù mo ń sọ̀rọ̀ lọ ẹni pé tí ọmọ yín bá ń ṣe ijó ẹ̀yọ́ ọmọ yín ẹni jẹ́ kí ọmọ yín kó jókòó síbẹ̀. Can you tell me the reason why? Ó depend lórí nǹkan tó máa ṣe fún mi. No, you didn't say ó depend. You said you will never allow that to happen. Ẹ̀yin ni ara kí àwọn aṣọ àwọn ló wá sọ bẹ́ẹ̀ gan ìbílẹ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n kọ́ sọ tí wọ́n níbẹ̀rẹ̀ pé ó depend wọ́n sọ tí wọ́n níbẹ̀rẹ̀ gbàdá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n kọ́kọ́ sọ tí wọ́n bẹ́ẹ̀ o. àwọn gangan náà wọ́n sọ pé kí ìbílẹ̀ forgive ìyàwó wọn náà wá ní rárá o kọ́ má bá wọn sọ tẹ̀ bá rántí. Okay. Wọ́n ṣe sọ nìyẹn. Ẹ má bínú mà ẹ jẹ́ n clear bẹ̀ yẹn nǹkan tó ṣe fún mátọ̀ lọ ìbílẹ̀ yẹn ṣó ti yẹ yín ó dùn wọn ìkọgbà tí ò sí nǹkan kan ló mess up ṣó ti yẹ yín ìyẹn no kò sí remedy fún yẹn ìyẹn ọ̀tọ̀ ṣó ti yẹ yín kò lè jókòó ṣe understand but irú yìí tí àǹtí yìí sọ ìyá mi tó wà lókè yìí mi ìrorúkọ dáadáa ìyá mi ìrorúkọ àṣìkíàbù ṣó ti yẹ yín àwọn irú ìkan táwọn sọ́ọ̀sìn ó yàtọ̀ sí ti ìbílẹ̀ ṣe understand ṣó ti yẹ yín ìyẹn yàtọ̀ ṣe understand. Wake me up 6:40 tomorrow morning. Okay sir ṣe rí eléyìí tó ló ṣẹlẹ̀ ní Maryland yẹn mi èmi ò gbọ́ nípa ẹ̀. Alexa ọtí kan tí mo fẹ́ kó yé gbogbo wa ni pé as a single mother I would say half of us that is not what we wish for. And ṣẹ́rí mi ìfẹ́ kí ká máa dájọ́ ká máa ní pé torí pé ó ti ṣe nǹkan kan. Ẹni tí ìjọba dé bá olóńpẹ rẹ̀ lọ́mọkùnrin right I hope I said that right. Jẹ́ rí gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí tí a bá ní pé ká wo pẹ́pẹ́ ó lè jẹ́ pé family trace ni ó lè má jẹ́ arábìnrin yẹn ó dẹ̀ lè jóun náà ṣe kò sẹ́ni tó mọ̀ because ó ti apple sí mi rí ṣé rí tó bá ti jẹ́ pé àwọn tó bá ń sọ̀rọ̀ káàkiri tí wọn ò ní gbọ́ ṣé rí ẹ lè gbọ́ tẹ ẹnìkan kéèyàn máa fi dájọ́ wọn ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n bá yín sí wá ní pé ọkọ mi ẹ mọ nǹkan tí tèmi ṣe fún náà nǹkan tèmi ń sọ nǹkan tó apple sí mi lèmi fi máa ń sọ̀rọ̀ lórí platform yìí àti any platform tí mo bá lọ èmi ò ń dáyàn lẹ́jọ́ mò ń ṣe ní the real thing àwọn tí mò ń advice máa ń sọ ẹ jẹ́ kí n sọ mo sorry ma take another couple of minutes ṣe rí ó ní ẹni tó pè mí àti ẹ̀ máa ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ òǹgbà tí n fi dé ìlú yìí tí mo níṣòro wọ́n help mi gan ṣùgbọ́n tó wá yá ikọ̀ ọṣẹ mọ̀ wọ́n ṣàmárì máa gé kéékèèké bọ́lá bá tó fún wa lórí ọ̀fẹ́ níjọ́ mi àtúnṣọ. So inú wa ń bí ẹni tó pè mí ni mo fìdí tì sí tó jẹ́ ọkùnrin wípé mi ìgbèjà wọn wọ́n sọ fún mi ìmọ̀ nǹkan tó ṣe ẹ̀yin tó wà láàrin ẹ̀yin méjèèjì nítorí mú kí n dájọ́ torí òun wò pé ìgbà tí mo tọ́ àwọn ti sọ wípé kémi náà ní pé arábìnrin yẹn ò dáa mo ní ṣe bẹ́ẹ̀ mọ tèmi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìlú yìí lẹ́yìn náà wà náà ẹ mọ nǹkan tí wọ́n ń sọ nípa mi
mo ní sọ èmi ò ń dájọ́ tẹ́yìn méjèèjì bá jókòó báyìí tẹ́ bá fún mi ní oore ọ̀fẹ́ tí kìíní sọ̀rọ̀ tí kejì sọ̀rọ̀ màá mọ nǹkan tí mo sọ bẹ̀tẹ̀ wá sọ pé hey ó gbégi ní ó wá dàálẹ̀ èmi ò ń ṣe to the extent wípé arákùnrin yẹn kò bá mi sọ̀rọ̀ mọ́ torí arábìnrin èmi àti arábìnrin à ń ṣe ọ̀rẹ́ o no dẹ́gbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ ọmọ wọn mo ní láti papọ̀ mọ́ arábìnrin pé torí ọmọ ẹ̀ wípé torí ọlọ́run ọmọ yẹn láti yanjú ọmọ yẹn ẹni tó bá mọ̀ mí lórí platform àtọ́dá torí àwọn ọmọ lèmi máa fi ń ṣe nǹkan tí mo fi ń ṣe so mo ṣàṣọ pé ọmọ ìyẹn lọ bẹ́ẹ̀ jẹ́ wá rí wípé kí obìnrin máa ṣe rere àwọn obìnrin bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn ṣé ẹrẹ́ni tó bá ṣẹ̀ wá ó máa I'm telling you I'm using this tèmi experience tèmi mi ìdá ẹ mi ìbá ìgbà tó wọ̀lú èmi mo tún sáré kiri kí tẹ̀ tó ṣe pépà wèmí mo ṣẹ̀bọ̀ ó bò yẹn èmi ló wá ń bàjẹ́ kiri bọ́tọ́ nàìjíríà ń sìn o kò sẹ́ni tó máa ṣe ìkà gbogbo àwọn tó ti rojọ́ fún tó ti ń bà mí jẹ́ nílùú ní Chicago àwọn míì bẹ́ẹ̀ mí o mo ti rẹ́ńtà wà níbi tá a ti ń ṣe fúnra ẹ̀ nìkan tẹ́nìkan wá bá mi tí wọ́n ti ń gbọ́ pé ìyá àbèjì àwọn ni ẹ̀pẹ̀lẹ́ mo ti wọ́n pọ́n bọ̀ wá bẹ̀ mí nìyẹn so kí ni mo fẹ́ sọ ṣé rí obìnrin yẹn ní ìmọ̀ nǹkan ti Kúdí àti whatever tí wọ́n ń sọ yẹn ṣé rí pé ọmọ ẹ̀ wà mílítì wọ́n ti deport ẹ̀ tó jẹ́ mílítì kúrò nílùú yìí tí ò bá ṣọ́ra pọ́mọ ẹ̀ wà join mílítì kò mí anything ṣẹ́ṣẹ́ wàá ríbi tìlú dé yìí téèyàn bá ní kọ́ pé ìkọ́nà nìkan lèèyàn jáàyàn tí wọ́n gbéyàn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá téèyàn bá ti ní rẹ́kọ́dì ó ti tán nìyẹn pọ́mọ ẹ̀ wà mílítì kò ká ní pé kò ní anything òkè ó wà òkè bẹ̀tẹ̀ arábìnrin yẹn bá rìpọ́ọ̀tì ẹ̀ wípé nǹkan báyìí ló ṣe kò ní ríwèé yẹn gbà èmi ò mọ wọn omi ìdẹ̀gbọ́ má tẹ̀ ní pé kí àti Àjíkẹ́ kan post ẹ̀ sórí WhatsApp wa torí èmi ò mọ ọkọ tó ń gọ nípa yẹn bẹ́ẹ̀ àwọn kan tó pọ̀ ṣẹlẹ̀ ẹni. ó tún bọ́ sórí page ó tún sọ̀rọ̀. èmi ò mọ nípa mi tẹ̀ sí rí ẹni kìíní yẹn bẹ́ẹ̀ ṣe ráwọ̀ obìnrin we were so delicate bí ẹyin la rí ṣẹ́rí tẹ́yìn yẹn bá ti lè jábọ́ báyìí ó máa fọ́ ni ṣẹ́rí ẹni tí yẹn bá mi fẹ́ take it time maybe next time mo kàn fẹ́ píkẹ̀ lọ́hùn ni tó rọ́jọ́ ti lọ àní pé ibi iṣẹ́ mo dẹ̀ tó wà so mo fẹ́ ṣe yẹn ṣé ẹ ráwọ̀ obìnrin bí ẹyin la fẹ́ ìyẹn wá mí pé èèyàn ò ní dé ìyá déètì èmi tí mò ń sọ̀rọ̀ yìí pàpà lẹ́yìn ìgbà tí mo fi ex mi sílẹ̀ I waited 10 years wípé maybe bẹ́ẹ̀ ìgbà tí mo rí wípé mo pe àwọn ọmọ mo pò wọ́n jókòó mo dẹ̀ sọ fún wọn kò dé pé láìdè ìwé mo kàn dẹ̀ rọ́ọ̀ṣì no but lẹ́yìn yẹn náà ṣe ráwọ̀ obìnrin wa very very fragile and we are very just bí ẹni pé kéèyàn mẹ́yìn tí ẹni téèyàn bá mú ẹyin lọ́wọ́ it will be so good ẹ̀yin ẹ drop ẹni yẹn ó máa fọ́ ni especially tó bá ti ní ìrísí wípé ẹ̀yìn wọ́n ń dò ní wọ́n ń ṣe ní so ẹjọ́ tá a bá gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nǹkan gbọ́ la fẹ́ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ torí àwọn ọmọ tiwa náà àti torí tiwa náà èmi ò mọ àti Kúdí o àti Bello èmi ò mọ anybody nínú wọn bẹ́ẹ̀ tí mo kàn ń sọ ni ó lè má jẹ́ ẹ̀ṣẹ̀ bí ẹni tí wọ́n mú ní alágbèrè tí wọ́n mú síwájú Jésù ni wọ́n ní pé who among you be the first kó sọ arábìnrin yẹn lóko bí sister Àjíkẹ́ I think a couple of our sisters náà sọ wípé gbogbo àwọn táwa bí bàtà ní pé ká máa sọ̀rọ̀ ẹlòmíà ní pé àǹtí lágbájá ló ṣe léyìí a kàn ń kọ́fà tiwa ni ẹ jọ̀ọ́ torí àwọn ọmọ wa ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa sọ ẹ jẹ́ ká mọ bá a ṣe máa tó bá gbé ọ̀rọ̀ sílẹ̀ Ọlọ́run ní fi ọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá lẹ́nu ó lè má jẹ́ iṣẹ́ ó dẹ̀ lè ṣe lóòótọ́ ẹni tó bá ṣẹ́ ìyẹn tó ń ṣe tó tẹ́wọ́ sí ẹ báyìí tó wá dami gbóná sí lọ́wọ́ ìyẹn á jìyà ẹ irú ẹni ìyẹn á jìyà ẹ irú ẹni ìyẹn á jẹ pàṣẹ ẹ jọ tá a bá gbọ́rọ̀ ṣe rí irú fọ́rọ̀ báyìí ó yẹ ká máa lè kọ́ra wa ni kò sí ká máa sọ pé ẹnìkan náà mi ìfẹ́ ká máa sọ tá a bá gbọ́rọ̀ wípé sísá ẹ̀yìn ọ̀rọ̀ dé ṣe rí gbogbo àwọn plugger Nàìjíríà mi ò wò wọ́n honestly speaking ó ń ṣe pé bóyá mo wà proud because there is no truth on what they are saying wọ́n pọ̀ gbogbo àná àmọ́ pé wọ́n pọ̀ lórí TikTok àti orí TikTok tẹ̀ tí ó gbọ̀lẹ̀ màá wò mí báyìí màá ní seriously so bó ṣe rí nìyẹn jọ ẹ jẹ́ fact ló yẹ ká máa sọ
eléyìí tó bá jẹ́ tiwa bí irú sister Àjọkẹ́, I think she said something about her husband or something wípé bóyá tó bá so oúnjẹ ṣe, that's the fact. Ọkọ ẹ ti mọ̀ pé that is her, kò sí nǹkan tó lè ṣe. So tí Miss Understand bá tẹ̀ wá kò sí bẹ́ẹ̀ yóò ṣe níjà, èèyàn máa rùn sílẹ̀ yẹn àtọkọ àtìyàwó. Obìnrin dẹ̀ ló nílé máa sọ fáwọn èèyàn, kò sí bóyá èèyàn máa gbalé lọ́wọ́ obìnrin o lọ́wọ́ ọkùnrin tí máa sọ fáwọn èèyàn pé obìnrin ló nílé. Ẹ̀yin lẹ máa tún lé yín ṣe, ẹ̀yin lẹ máa mú bí tí ẹ jókòó tẹ máa bomi sí tó máa tutù tídìí òfin ní tàyàn. Ẹ jọ̀ọ́ àwọn obìnrin, it might be a little sour before it gets sweet. Ó dàbí kéèyàn squeeze ọsàn ni lemon. Ṣé ẹ̀pọ̀ máa ṣáwọ̀ tẹ́ bá bí ṣúgà díẹ̀ sí ó ti di lemonade nìyẹn, àwa máa dùn. Ẹ jọ̀ọ́ tá a bá gbọ́rọ̀ àbí mo fẹ́ ká máa encourage ara wa. Ìṣẹ̀dá àbá fi sọ pé arábìnrin yẹn ni òun ni kò sẹ́ni tó wà ń bẹ̀. Ọlọ́run má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà wá lẹ́nu torí àwọn ọmọ wa ṣe mú gbọ́ torí tẹ́ ẹ bá gbọ́rọ̀ tèmi tí mò ń sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá gbà tó ń hó yeye ní Chicago yìí, tẹ́ ẹ bá mú òkú lọ́wọ́ ẹ fẹ́ sọ mí wípé arábìnrin yìí èèyàn burúkú ni ẹ ò ṣe, which is nothing honestly speaking. Ṣé ẹ ráwọn tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fẹ́ káwọn èèyàn kọ́ máa pìtì wọn, kọ́ máa sọ pé partner wọn ni ò dáa. Nínú gbogbo wọn ẹni mélòó ló pè mí tó sọ̀rọ̀? So nǹkan tí mò ń sọ nìyẹn, kò ṣe pé tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ mi nígbà yẹn ẹ ní láìkì mi for kọ́bọ̀, ẹ ní láìkì mi for kọ́bọ̀. Ṣé àwọn tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Mi gbọ́ ní gbogbo most of the things tá à ń sọ, but nǹkan tèmi fẹ́ mú jáde nìyẹn wípé àwa tá a dẹ̀ jẹ́ single mother bí orí ọ̀fẹ́ bá wà fún àwọn ọkọ wa àbáwọn aya wa, ẹ jẹ́ kán dúró síbi tí ibi ọ̀rọ̀ wọn, ẹ jẹ́ kán dúró síbẹ̀. Èèyàn mi kò bóyá máa fẹ́ra yín, èèyàn mi kò bóyá máa bára yín sùn náà. Tèmi kò sí nǹkan tá a lè ṣe mọ́ láyéláyé àti láyéláyé ni. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tó bá kan ọ̀rọ̀ yẹn, ìyá ló lọ́mọ, òun ló bímọ ẹ̀, no matter what. Èèyàn mi kò bóyá mo fẹ́ fẹ́, èèyàn kò bóyá mo fẹ́ do, ẹ jẹ́ kó ní kálukú dúró síbi ọjọ́ ẹ̀yẹ. Mi ní dáṣọ fún, kò ní dáṣọ fún mi, ṣé ká jọ jókòó torí àwọn ọmọ. Àwọn èmi respect bí bàbá àwọn ọmọ mi bó ṣe ya wèrè tó yẹn, ẹ lè sọ̀rọ̀ ẹ̀ láì dá níwájú mi. No, kò ń ṣe torí tèmi, torí àwọn ọmọ ẹ̀dẹ̀ ni. Because tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ láì dá, wọ́n sọ̀rọ̀ mi láì dá nìyẹn. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ èmi ò dẹ̀ fáwọn ọmọ tèmi ṣe, mi fi wọ́n tayín, mi fi wọ́n ṣe kit kat. So ẹ jọ̀ọ́ my sisters and my brothers tó wà lórí line, ẹ jẹ́ ká mú yẹn dání. Ẹ tó bá tó fẹ́ sọ̀rọ̀ kí àti àjíkẹ́ kan tó kọ́ mi, ẹ jẹ́ ká tó sọ̀rọ̀, a tó fi tóra wa létí. Ẹ ṣeun gbogbo lé. ẹ ló mà ṣé máa rú bí ẹni tí sọ̀rọ̀ tán. Bẹ́ẹ̀ ni mà. Ok ma, ẹ ṣé gan ni ma. Crown Brown, ẹ ṣé Crown Brown. Sister ọpẹ náà ṣe wà ń bẹ̀, ṣé àǹtí Kádíjà ti ṣe tán? Sister Crown Brown ó yá mà. Crown Brown ó yá o. Crown Brown ó yá àwọn ti Facebook gan ṣì wà ń bẹ̀, wọ́n ń gbádùn gbogbo nǹkan tá à ń sọ, àwọn Facebook gòyè lọ. Ó yá mà o Crown Brown. Crown Brown àti gbé yín sórí skin láì mà sọ̀rọ̀. Ẹ káàbọ̀. Débi iṣẹ́ lẹ wà ṣẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ ni. Má. Crown Brown ẹ sọ̀rọ̀. Kí ló pa yín lẹ́rìn? Àbíkẹ́ ẹ fún ètò ọmọ wa fi ṣẹ́lẹ̀. Ok àti gbọ́ yín ẹ lẹ wá sátìrì ẹ bá pé mẹ́rin ẹ ti pé mẹ́rin báyìí àbí márùn lẹ fẹ́ pé kò sí wàhálà. Ṣé Crown Brown ò sọ̀rọ̀ ni? Ẹ jẹ́ ká pé ẹ̀sọ́ ọpẹ́ ń kọ́ṣọ́ ọpẹ́ wà ń bẹ̀. Àǹtí ọpẹ́ ṣẹ̀ wà ń bẹ̀ abẹ́ ti sùn.
ẹja máa lọ rí ẹja lọ sùn gbá yẹn. Zakadija ṣe lè sọ̀rọ̀ kẹ́ bá wa sọ̀rọ̀ ṣẹ́jú kan. Ó wà ní iṣẹ́ fẹ̀. Ok. Zakadija tún náà wà níbi iṣẹ́. So Crown Brown náà bóyá ibi iṣẹ́ làwọn náà wà ó jàre yes ma. Ó dà ẹja lọ sùn Ọlọ́run àjùwàrí á pàdé níjọ́ Friday lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ó dàárọ̀ o. Ẹ ṣé o mọ̀mí RVM ẹ ṣé waniba ó dàárọ̀ ó dàárọ̀ everybody ó dàárọ̀ oorun ayọ̀ la máa sùn. Àwa ti Facebook náà ó dàárọ̀ o.